Ayọ̀ abara títí ayọ̀ abara títí ẹ wò ẹ káàbọ̀ sórí ìkànnì Ẹfun Abalẹ̀ fún dáadáa bí o tún ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún yìí kan tó fa ayọ̀ abara títí mi ni pé ẹ wò ó bàbá Ìjẹ̀ṣà má ti jáde lẹ́wọ̀n ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí tí bàbá Ìjẹ̀ṣà tú ẹ wò Lizzy Anjorin náà ti jáde tó tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí nípa ìjáde bàbá Ìjẹ̀ṣà láti ẹ̀wọ̀n ẹ wá gbọ́ kí ni ìyá Lizzy sọ ẹ wò ó Lizzy Anjorin tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ lè tẹ̀dá àkùnkọ́ ni wẹ́ bá subscribe like comment kẹ́ share ẹlẹ́mọ̀ àti rọ́pà ní content yìí nígbàkúgbà lórí ìkúta bá fi tẹ̀lé àwọn ìṣọ̀gbọ́n ìmọ̀ àti orí gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ ìtàmà play òfin àtọkọlọpọ̀ evidence ká kó wa lẹ́kùnrẹ́rẹ́ ẹ wo fídíò náà rèé ẹ ká sojú abẹ́ kó. Ìyàbọ̀ Òjó Kẹ́mi ọmọ lọ́yà sọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo ni mo fẹ́ bá ẹ sọ Ìyàbọ̀ ó lè mọ nǹkan tó ṣe sí mi ó ti máa sọ̀rọ̀ fún ẹ ó ṣẹ̀ mí ó dẹ̀ parọ́ mọ́ mi ó fìyà jẹ mí Ìyàbọ̀ ó disturb peace mi ó dayé mi rú ó dẹ̀ fẹ́ take accountability ó fẹ́ tẹ̀ sílẹ̀ kó investigate kan tó ṣẹlẹ̀ ó síwájú fídíò lánàá ó sọ̀rọ̀ fáwọn fans ẹ̀ kó máa bẹ̀ àlẹ́ bú mi mo ń encourage àwọn kékèké tó jẹ́ fans ẹ̀ kó máa bú mi ó mọ bí tí màá ti pàdé ẹ̀ lọ́la ó mọ bí tó ti máa pàdé mi lọ́la Ìyàbọ̀ sórí lẹ́tà tó gbé mi lọ sẹ́wọ̀n gbogbo fans ẹ̀ wà níbàyí ó parọ́ ọ̀dà òtí Ìyàbọ̀ ó pa ìrọ́mọ̀ mi ọ̀dà òtí àkọ́dọ̀ wá gbé mi sí court méjì èmi wá lọ́rùn àṣẹlẹ́wọ̀ every day you caused me my pain láàárọ̀ ẹ̀ Vivian ìlú pikin school èyí àlìṣe tó kọ lẹ́tà yẹn ó lè jẹ́ Vivian gan ló kọ lẹ́tà ó lè jẹ́ ìwọ gan ló kọ lẹ́tà fẹ́ bá ti Vivian jẹ ìkọ́. ẹ kò máa bá mi type shame on you Ìyábọ̀ Òjó shame on you Priscilla Òjó shame on you Festus Òjó shame on you Rakim Òjó nǹkan tí mo kàn fẹ́ kẹ́ máa type mi. bí èyí rẹ̀ bẹ́ẹ̀ tó kọ lẹ́tà mo ti bí ni mo lọ sẹ́wọ̀n èmi ni mo rí tó ń payọ̀ ní SARS Kẹ́mi ọmọ lọ́yà lórúkọ mi ìyá jẹ́ mi Ìyàbọ̀ ìyá yẹn dẹ̀ máa jẹ́. Na queen mother bring the person back. Na queen mother. Is that una queen mother? Say una queen. Say na she be this lover. He tell me if I lie, make I know see tomorrow. Say he collect her phone, make he do something other than hotspot that be waiting. Say one of the this thing when he press. Say one of the this thing when he press Instagram when he press. They want to press Instagram. He take her to this lover. Page. This is what I talk. Then if I lie, I will see tomorrow. Now why you see me? I never got with a food mother this careful. We don't know what they do. Is it that same Sam Larry? Mo ní Sam Larry Amadi tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Àbí tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Even my children go to his house. That I was thinking is a sensible person that will be giving them drugs to take, be putting it in their food and in their drinks. Is it that kind of person? ẹ bá mi tag bàbá Ìjẹ̀ṣà ẹ bá mi tag bàbá Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ bá wo show mi lálẹ́ yìí ẹ máa wo show mi ní ọ̀la lálàkọ́kọ́ congratulations mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìjọba Lagos State mo dúpẹ́ lọ́wọ́ judiciary system
mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa látòkè lọ́hùn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí n rí ọjọ́ tèmi. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba fún Ọlọ́run. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba pé ó jẹ́ kí Mr. Lawal náà rí ọjọ́ tèmi. Bàbá Ìjẹ̀ṣà number 1. Àwa níjà tẹ́lẹ̀, màá gbà yín nímọ̀ràn pé ẹ má ṣe ṣó, ẹ má sọ nǹkan kan. Ẹ ń ṣẹni tó máa sọ̀rọ̀ náà tẹ́lẹ̀, ṣùgbọ́n màá gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ má sọ nǹkan kan. Etí ò sí mọ́ orí dàpọ̀ igi. Nǹkan tó bàjẹ́ ó ti bàjẹ́. Ìyábọ̀ Alice Òjó ó ti ṣe worst ẹ̀ fún yín. Ojú àpá kò lè dàbí ojú ara láyéláyé. You have to walk with the stigma for the rest of your life. I hope you'll be able to advise any youth in future tí wọ́n bá ń go through irú nǹkan tí Ìyábọ̀ Òjó máa ń ṣe fún àwọn èèyàn. I hope you'll be able to advise them to speak up. Bàbá Ìjẹ̀ṣà, mo parọ́ kan mọ́ yín nígbà tẹ́ ẹ wà níbi tán fi yín sí. Mo ní 2019 nígbà tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí Onígbáná bẹ̀rẹ̀. Mo ní pé ẹ pè mí pé kí n má sọ nǹkan kan. Mo wá sọ nǹkan kan fún yín. Mo ní Bàbá Ìjẹ̀ṣà, mo ní ohun tó ń ṣe fún mi. Mo ló máa ṣẹlẹ̀ sẹ́yìn náà jọ́ kan. Mo níjọ́ títí yín bá máa ṣẹlẹ̀, mo ní ẹ̀mí survive ẹ̀. Ẹni nǹkan tẹ́ ṣàfẹ́ sọ fún mi ni pé kí n má sọ nǹkan kan mọ́. Mi ò dẹ̀ sọ nǹkan kan mọ́. Mo fara gba búlì yẹn tí nǹkan fi bàjẹ́ tán. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi sí. Mo ṣe show kan lánàá. Mo gbé ẹ̀rí síta bí Ìyábọ̀ ṣe gba àdírẹ́sì ilé mi London Gistlover, bí Ìyábọ̀ Òjó ṣe kó wá sínú ẹ́stéètì mi gẹ́rẹ́ tí mo wẹ́ẹ̀dì, bí Ìyábọ̀ Òjó ṣe gbé Fọlá Sàríyù sínú ilé ẹ̀. Gbogbo bí mo ṣe show yẹn tán, àwọn abiyamọ kan rí, ṣùgbọ́n lójú àwọn ẹlòmíì kí ló ń sọ náà ni. Bàbá Ìjẹ̀ṣà lálákọ̀ọ́kọ́, gbogbo àwọn tó ń kí ẹ congratulations lẹ́nìí 99.9% wọn ló rán ẹlẹ́wọ̀n. Lọ fìyẹn sọ́wọ́ sí ẹ má fi jẹun ẹ̀gbọ́n mi. Gbogbo ìṣẹ̀dá tó ń kí ẹ kú oríire ní ìní mi ní 100%, 99.9%. Lálẹ́ yìí nígbà tó ń gbọ́ pé ó jáde, ó yẹ kí àwọn fans yẹn ó yẹ kán gbé placard pé justice for Ìjẹ̀ṣà. Ó yẹ kí society call fún immediate arrest Ìyábọ̀ Òjó. Bọ̀ wá rí wípé wọ́n ń kí ẹ káàbọ̀. Wọ́n ń kí ẹ káàbọ̀ torí àwọn náà rán ẹ lọ. I will just advise you as a sister. Ẹ pa òbóró mọ́. Aṣọ òbọ ọmọye mọ́. Ọmọye tí mi ò hò wọjà. I just feel for you. I feel for you. Tó bá yẹ pé ní 2019 tí Ìyábọ̀ Òjó àti Ràkúnmí tó bẹ̀rẹ̀, tírú yín bá dìde tẹ́ ẹ pé irú bàbá wa Prince Jídé Kòsọ́kọ́, tẹ́ ẹ pé bàbá wa tẹ́ ẹ pé àwọn èèyàn. Ṣùgbọ́n it has been part of you guys to tell the victims to
to keep quiet. Bàbá Ìjẹ̀ṣà, tọkàn yín bá balẹ̀ tán dáadáa. Nígbà tí wọ́n ní kí a wá gba béèlì yín, ọjọ́ tán ní ká wá gba béèlì yín, ó kù ọ̀la àbọ̀túnla, Ìyábọ̀ Òjó gbé voice Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó gbé Fọláwá sunkún fọmọ ẹ̀tọ́rọ bára lórí cyberspace. Ẹlẹ́dàá yín rí mi wípé mi ò dálẹ̀ yín o. Ibi tá a fọ̀rọ̀ sí lọ̀rọ̀ ṣì wà. Ó kù ọ̀la àbọ̀túnla ká wá gbà yín sílẹ̀ nígbà tẹ́ ẹ búra fún mi pé ẹ ṣe. Ó kù ọ̀la gbogbo tán ní ká lọ fi perfect bẹ́ẹ̀lì yín là ń wá. Ìyábọ̀ Òjó fi gbé voice Fọláwá. Then Dorcas Sọjí wọ́n gbé hòhò Mr. Lawal síta. Ìyábọ̀ Òjó destroy so many things. Ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó ni mo ti mọ̀ wípé tí Ìyábọ̀ Òjó bá fẹ́ ba yí àwọn èèyàn jẹ́, ó máa ń gbé ṣìbáṣìbo lé gbogbo olùrànlọ́wọ́ èèyàn lọ́wọ́. Gbogbo ìṣẹ̀dá tó fẹ́ gbé ṣìbáṣìbo lálàánú mi lọ́wọ́, ọ̀run bá mi há lẹ́tà ikú òjijì fún tọmọtọmọ ẹ̀. Ọ̀run fi kú ọ̀kadà pa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ta lẹni náà tó fẹ́ gbé ìdààmú hílà ìlò pìtìpìtì ayé bá olùrànlọ́wọ́ mi ọ̀run dìde, bá mi já okùn ẹ̀mí ẹ̀ lójijì, ó fi ṣẹ̀ sí àgbáyé. Ìyábọ̀ Òjó has done her worst. Bàbá Ọlọ́fààná stood for you, and Ìyábọ̀ Òjó did not allow the man to stay long. I can imagine the level of bullied that made the man to buy everybody that wants to help you. Ìyábọ̀ Òjó went for them mercilessly. Bàbá Ìjẹ̀ṣà, tẹ́ bá wo fọ́tò mi bí mo ṣe bímọ tán, àánú Ọlọ́run lẹ fi rí èmi náà o. Gbogbo ìṣẹ̀dá tó dìde tán fẹ́ ràn yín lọ́wọ́ pátá ni Ìyábọ̀ Òjó ló ṣàbùrú fún. Nígbà tẹ́ ẹ̀ sí nlé, ó gbé òwò Very Dark Man jáde lọ́ndà same Gistlow. Ó ní pé àwa náà ó là jí 90,000 góòlù 91,000 sorry. Mi ṣe mistake. Okay. Torí gold tó wà lókè 91,000. Wọ́n pè nìkan ní ẹ̀má ìkí dárúkọ, àwọn náà sunkún pé Ìyábọ̀ Òjó gbá wọn lọ ẹ̀wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tẹ̀sí ńlé ara àwọn tó jọ ṣe kéèsì yín, ọmọ tí wọn náà kú. Ìyábọ̀ Òjó ló gbọ́ ọmọ lọ London, wọ́n ti òkú ọmọ mọ́ Naira Marley náà tún lọ ẹ̀wọ̀n. A ní gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó, tẹ́lẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó, àdàbí tó bá jẹ́ pé orí òtítọ́ ní Ìyábọ̀ Òjó dúró sí. Àmọ́ tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó jẹ́ ẹ̀dá tó fẹ́ràn aburú sí ìṣẹ̀dá tí ò ṣẹ́, gbogbo yín pátápátá tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó, ẹ máa mọ sàárè àwọn ọmọ yìí, agbára àwọn tó nílé ayé. Gbogbo àwọn tí wọ́n gbèjà yín, kódà màmá Rainbow ṣe birthday lọ́dún yìí, màmá dáadáa kó ló ń bá mi lọ́rẹ̀ mi wọn, kárí wọn pẹ́pẹ́pẹ́ kó rí wa kó jẹ̀pẹ́. Àwa ò tẹ́rú tó lè celebrate ìyá Rainbow torí a sì fẹ́ kẹ́mi màmá wa gùn. Ìyábọ̀ Òjó máa lọ búlì ìyá, àrọ̀rá ń ṣàdúrà fún ìyá dáadáa lábẹ́ ilé ni. Folúkẹ́ Dáramọ́lá, Ọlọ́run ló gba òun náà sílẹ̀ o.
Bàbá Ìjẹ̀ṣà. Ìmọ̀ràn tí mo máa gbà yín ni wípé lálákọ̀ọ́kọ́ very dark man. I don't know if you can bring Ìjẹ̀ṣà to your platform for interview and if you can help Ìjẹ̀ṣà. Very dark man. Very dark man. For those that knows very dark man, I'm begging you guys, kindly tag very dark man. Very dark man, if anybody helps Ìjẹ̀ṣà, Iyabo Ojo may waste their life. As for my own side, I will continue to do my little, and I will continue to expose Iyabo Ojo further. But as for you, very dark man, you have a very genuine platform. We don't mind if you can render assistance for Baba Ìjẹ̀ṣà. Ìyẹn lọ bẹ́ẹ̀. For the immigration service, àwọn prison whatever, àwọn prison stuff, ìrànlọ́wọ́ tẹ́ bá lè bá wa ṣe fún image Baba Ìjẹ̀ṣà, tó bá lè mówó wá fún, at the same time ó lè jẹ́ ambassador fún so many things. Ẹ lè organize àwọn bọ́n máa ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ seminars kí Baba Ìjẹ̀ṣà máa rí nǹkan fi jẹun. Ẹ mọ̀ pé kò ní sẹ́ni tó fẹ́ pè síṣẹ́. Ẹni tó bá pe Ìjẹ̀ṣà sí iṣẹ́, Iyabo Ojo ready àti pa ẹni yẹn. Ẹ̀yin society, ẹ̀yin lè ran Ìjẹ̀ṣà lọ́wọ́. Individual cannot help Ìjẹ̀ṣà. Ẹ rí pé Iyabo Ojo tún ti ń fi private account sọ wípé ọmọ tó ń fi purọ́ mọ́ Ìjẹ̀ṣà ó ló máa live with trauma. That's Iyabo Ojo. How many of you have seen the comments? The lady has to live with trauma. Iyabo Ojo nìyẹn. Ministry of Justice, our amiable governor. Ẹ má gbàgbé pé Iyabo Ojo ó ṣe ti Ìjẹ̀ṣà ó mú jẹ. Ó gbé òwò very dark man jáde ó mú jẹ. Ó ṣe kéèsì Dúmàtà against Lizzy Anjorin ó mú jẹ. Gbogbo ẹ̀yin politician tẹ́ ń wò mí lálẹ́. That is a blow and is a point. A point that may affect political career of the ruling party. Lẹ́yìn tí Iyabo Ojo ti ṣèkà tán, she may pledge her loyalty with APC in order to destroy the image of APC. Iyabo Ojo may pledge her loyalty to LP just to destroy their image. And if PDP adopt Iyabo Ojo, it is going to be F9 for them. And for those of you tẹ́ ń fi Iyabo Ojo ṣe ambassador, as you can see what Iyabo Ojo used to do now, as you can see what he has done to people, innocent people. Tó bá lọ patronize àwọn tí Iyabo Ojo polówó fún, bó ṣe máa lọ ẹ̀wọ̀n gbére, àbí kán ju ẹ sódò, àbí kán pa ẹ́ kán gbé òkú ẹ lọ. Tó bá rí pé Iyabo Ojo àbí ọmọ Iyabo Ojo wọ́n polówó fún yàn kan, don't forget Mohbad is still in mortuary. Don't forget Mohbad is still in mortuary. Ìwọ kò lọ rajà lọ́wọ́ àwọn tí Iyabo Ojo polówó fún. Àbí kó rajà lọ́wọ́ àwọn tí ọmọ Iyabo Ojo polówó fún.
ìwọ dẹ́jà Ọlọ́run kó o rajà lọ́dọ̀ àwọn tí Esabod ń polówó fún. Ìwọ dẹ́jà ẹ̀já ni kí ìwọ dá kó o sọ pé kò sí ohun tó máa ṣẹlẹ̀. Ta ló fún mi lówó, ta ló fẹ́ sọ fún mi ní mo tó fẹ́ rajà. Ìwọ sọ bẹ́ẹ̀. Ogun ní ṣí ni mú èpè kì í ṣí ọjà. Ọmọdé burúkú ó bojú wẹ̀yìn. Òjọ́ kó lolúwéré ń pààyàn. Tó o bá lọ rajà lọ́wọ́ anybody tí Ìyábọ̀ Òjó polówó fún, pẹ̀lú gbogbo aburú tí Ìyábọ̀ Òjó ti ṣe fún àwọn èèyàn àti Ìyábọ̀ o àtàwọn tó gbé polówó fún o àtẹ̀yìn tẹ́ lọ ń patronize àwọn tó gbé polówó fún Ìyábọ̀ àbí tó gbé polówó fún ọmọ Ìyábọ̀ Òjó, gbogbo yẹn pátápátá ẹ jẹ kúrò, ẹ mọ̀ kúrò, ẹ mú kúrò, ẹ rìn nínú ìkorò, ẹ faṣọ kúrò. Ẹ má bínú, maybe the network ṣé ẹ rí mi ṣá, because the network is not okay here. Mi ò ní much láti sọ lálẹ́. Don't have much to say tonight. Ó dọ̀la ká tó bẹ̀rẹ̀ fire for fire. Show wa. Fellow rest. Fellow rest. Mo kò fẹ́ sọ fún gbogbo society ní pátápátá. Ṣé rí ohun tí Ìyábọ̀ Òjó ṣe? Ṣé rí ohun tó ṣe? Basira, ó ní I am very wicked. Ìyábọ̀ Òjó tó rán orí aláìṣẹ̀ lọ sẹ́wọ̀n, ó mọ implication nǹkan tó ní ni. Ó mọ implication. Ó gbọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún àtàwọn tó ń patronize àwọn tí Ìyábọ̀ Òjó polówó fún. Gbogbo wọn pátápátá, àtẹni tó gbà ambassador fún Ìyábọ̀ o, àtẹni tó gbà ambassador fọmọ Ìyábọ̀ Òjó o, àti wọ́n tó lọ patronize wọn o, gbogbo yẹn pátápátá lẹ máa mọ sàárì ọ̀hún. Má gbàgbé pé àwọn tí Ìyábọ̀ Òjó ń kó kiri tó ń ba kọ́mẹ́ǹtì, rántí pé wọn ò jẹ́ nǹkan kan nínú ayé. Ẹ má ṣe pé fún princess lórí platform yìí. Ẹ má ṣe pé fún princess lórí platform yìí. Mo bẹ̀ yín ni. Do not cause princess on my platform. Tí Ìyábọ̀ Òjó ò bá dá sí, ṣe bí colleagues Ìjẹ̀ṣà ní Ìyábọ̀ lọ rajà lọ́wọ́ àwọn tí Ìyábọ̀ Òjó ń polówó fún, wọ́n pa ẹ́ dànù, wọ́n so òkú ẹ̀ nù. Lọ rajà lọ́wọ́ àwọn tí ọmọ Ìyábọ̀ Òjó ń polówó fún kí òkú ẹ̀ disappear. Ìwọ lọ patronize wọn. Lọ patronize wọn. Tó bá rí tí Ìyábọ̀ Òjó ń polówó ilẹ̀, má lọ rajà ń bẹ̀. Orí kórúkọ ẹ̀ ni wọ́n ti ń dá látogún ọdún. Tó o bá rí ibi tí Folúkẹ́ Dáramọ́lá ti ń polówó ọjà, lọ rà á. Lọ rà á. Tó bá rí ibi tí Folúkẹ́ Dáramọ́lá ti ń polówó ọjà, lọ rà á. Tó bá rí ibi tí Àǹtí Fathia ti ń polówó ọjà, lọ rà á. Tó o bá rí ibi tí àwọn onítíátà tí wọn kì í bá níbi tán ti ń pààyàn, tó bá rí ibi tán ti ń polówó ọjà, lọ rà á. Má ní mi sọ fún ẹ o. Má ní mi sọ fún ẹ o. Ṣẹ̀gbọ́n nǹkan tán ní àpíkọ̀tù kọ́ṣá. Wọ́n lápíkọ̀tù sọ wípé bàbá Ìjẹ̀ṣà wọ́n sọ pé ní o, right up kan láka o,
wọ́n ní pé gbogbo ohun tó ń sọ nípa Ìjẹ̀ṣà pátápátá irọ́ ni o. wọ́n ní gbogbo ohun tó ń sọ nípa Ìjẹ̀ṣà irọ́ ni o. wọ́n ní appeal court kan ló sọ bẹ́ẹ̀ allegedly ni. wọ́n ní gbogbo nǹkan tí Ìyábọ̀ Òjó sọ nípa Ìjẹ̀ṣà pátápátá wọ́n ní irọ́ ni o. wọ́n ní irọ́ pátápátá ni. wọ́n ní kò sí ẹ̀rí kan ṣoṣo. so kò sí ẹ̀rí kan ṣoṣo definitely àwọn tó bá wọn Ìyábọ̀ Òjó arrest Ìjẹ̀ṣà ó máa ti ní àṣírí kan tó fi threaten wọn lọ́dà Gistlover. àwọn tó dájọ́ Ìjẹ̀ṣà wọn á ti ní àṣírí kan tí Gistlover tó fi mú wọn. ó dàbí kéèsì Naira Marley. ṣé ẹ mọ̀ pé tí very dark man tí ò bá tú àṣírí Ìyábọ̀ Òjó pọ̀ ní WhatsApp group a ní mọ̀ wípé èèyàn mímọ́ wọn dáadáa lẹni tó bá wọn rán Naira Marley lẹ́wọ̀n. ibriate tí ò bá sí wípé àṣírí WhatsApp group yẹn tú kò sẹ́ni tó máa fò sí ilẹ̀ kò sẹ́ni tó máa rò lọ́bẹ̀ wípé Lizzy Anjorin ti ń sọ tipẹ́tipẹ́ pé Gistlover ti ní àwọn tó máa bá píìkì èèyàn ibi tó ń gbé nìyẹn lọ wọ́n máa ti lọ fi àṣírí kan wọ́n ti lọ fi dúnàádúrà. ìwọ ló fẹ́ sọ̀rọ̀ ìwọ ló fẹ́ ṣe ìdájọ́ mú láṣírí ẹ lọ́wọ́ o. àwọn tó lọ mú nílé mú láṣírí wọn lọ́wọ́ wọ́n ń gbé bọ̀ wá síwájú ẹ rán lẹ́wọ̀n. gbogbo yín tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó báwo lẹ ṣe fíò pé Ìyábọ̀ Òjó mú adájọ́ tó rán Naira Marley lẹ́wọ̀n oṣù 3 láì ṣẹ̀ láì rù. How do you feel? ṣe rí Ìyábọ̀ Òjó èmi ti ní personal issue ní pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí mo rí ṣé ọpẹ́ mi ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àní wọ́n máa ń rodán ní tó ẹ̀ Ìyábọ̀ Òjó ṣe máa sọ pé dárúkọ mi torí Ìyábọ̀ Òjó máa ń fi Gistlover á lọ fi dúmà wúrú mọ́ àwọn agbófinró ìmí inú wọn á wò wọn á lọ bẹ́ẹ̀ bí wọn á gbàṣírí wọn á fi Gistlover díẹ̀ mú wọn. kì í ṣe gbogbo àwọn agbófinró àwọn fake agbófinró tí àwọn fake agbófinró ẹ̀ kì í ṣe àwọn original agbófinró àwọn original agbófinró ọkàn àwọn èèyàn máa ń balẹ̀ ọkàn wọn mọ́ àwọn yẹn kò sí nǹkan kan tí ẹni blogger lè fi búlì wọn. àwọn Ìyábọ̀ Òjó á ti wá pé àwọn tó fẹ́ dájọ́ through Gistlover náà ni o. pẹ̀lẹ́ ó ga ní kíni imagine ṣe rí bí Ìyábọ̀ Òjó ṣe ń fi Gistlover bó ṣe fi ń kọ́ńtàkì àwọn agbófinró tí ò ń ṣòríjínà bó ṣe fi ń kọ́ńtàkì àwọn tó máa ń bá dá ẹjọ́ àwọn fẹ́ẹ̀kì tí ò ń ṣòríjínà bẹ́ẹ̀ náà ló ṣe fi Gistlover yẹn kọ́ńtàkì DJ Splash bẹ́ẹ̀ náà ló ṣe fi Gistlover yẹn kọ́ńtàkì mi tó gba dọ́kúmẹ́ǹtì lé lọ́wọ́ mi. so lálẹ́ yìí nísìnyí congratulation lẹ fẹ́ kí Ìjẹ̀ṣà ní Ìjẹ̀ṣà tẹ́ kún Ìyábọ̀ Òjó lọ́wọ́ láti rán lẹ́wọ̀n lójú ayé yín. èmi rò pé ó yẹ kẹ́ ẹ máa gbé Ìyábọ̀ Òjó ṣépè tọmọtọmọ tẹbí tará ẹ̀. congratulation tẹ́ ń kí Ìjẹ̀ṣà ìtumọ̀ ẹ̀ ni pé Ìyábọ̀ Òjó máa ṣẹlẹ̀ sẹ́yìn náà. torí ohun tó yẹ kẹ́ ẹ máa ṣe lálẹ́ yìí pẹ̀lú òfin tí appeal court pẹ̀lú ọ̀rọ̀ tán ní appeal court sọ yẹn
tó ń sọ bẹ́ẹ̀ wọ́n ní àpíkọ̀tù ló sọ ọ́ allegedly. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀lé Ìyábọ̀ Òjó rán Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n ẹ mọ̀ra yín nínú ọkàn ara yín. torí tó bá behave bí ẹni tí ò ní mẹ́mórì mọ́ Ọlọ́run á deal pẹ̀lú ẹ bí Ọlọ́run tí ò ní àánú mọ́. kó o tó kí Ìjẹ̀ṣà kú oríire, search yourself and try to remember if you are part of people that join Ìyábọ̀ Òjó to send Ìjẹ̀ṣà to that prison. You need to put it on your social media and ask for forgiveness publicly torí ohun tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ. èmi rò pé justice for bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó flood gbogbo Nàìjíríà. Ìyábọ̀ Òjó mọ̀ yín dáadáa tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla nísìn Ìyábọ̀ Òjó gbọ́dọ̀ gbé Òjé Marina kan jáde ẹ máa fi gbàgbé kéèsì Ìjẹ̀ṣà yìí. Funny enough tó bá máa fi tó ọ̀la àbọ̀túnla ẹ̀kọ́ rí Ìjẹ̀ṣà àti Ìyábọ̀ Òjó ni tọ́jọ́ ya fọ́tò. ó ti prepare gbogbo bó ṣe máa mú Ìjẹ̀ṣà, ó ti prepare sílẹ̀. ó ti yẹyin gbogbo bí Ìjẹ̀ṣà ṣe fẹ́ jáde ó ti mọ̀ pé Ìjẹ̀ṣà fẹ́ jáde, òun ló ṣe sá kúrò nínú estate wa, ló ṣe lọ rẹ́ǹtì boys quarter pẹ̀lú ọmọ àtọkọ ọmọ ẹ̀. ẹ̀ẹ́kọ̀ tún rí wọn ni ẹ rí pé lemọ́lemọ́ òun àti Jímèrè ó lé lẹ́nujọ́ mẹ́ta yìí. ẹ̀ẹ́kọ̀ rí pọ́n máa ti sáré pé Ìjẹ̀ṣà ni pé wá feature nínú fíìmù. lẹ́yìn fíìmù yẹn kò ní sówó kò ní sóúnjẹ. society I believe pé bàbá Ìjẹ̀ṣà ti ń ṣe dáadáa. bàbá Ìjẹ̀ṣà ẹ má dá sọ̀rọ̀ tó wà nílẹ̀. for now ẹ yẹra àti feature nínú fíìmù kọ́ má bàa fi ohun tí wọ́n sọ yín dà kọ́ má bàa fi bú yín, kọ́ má bàa lé aláàánú jìnnà lára yín. bàbá Ìjẹ̀ṣà ẹ má dá sórí ọ̀rọ̀ social media rárá o, ẹ má gbèjà anybody, ẹ má tà sí anybody. Get your connections, nǹkan tẹ́ ẹ bá lè máa fi jẹun. má lọ ṣe fíìmù lẹ́nu ìgbà tó jáde yìí o. bó o bá dẹ̀ ṣe àwa ti sọ títí wá fún ẹ. àwa ti sọ. má ṣe fíìmù o. tẹ́ bá máa grant interview gan ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. ẹ jẹ́ kó jẹ́ nípa ìmọ̀ ibi tẹ́ ẹ lọ. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àsìkò lélẹ̀ àwọn nǹkan tá a bá lè fi ran Ìjẹ̀ṣà lọ́wọ́. tí ìrànlọ́wọ́ ò bá tètè jáde fún Ìjẹ̀ṣà á padà jẹ chicken nílé ọ̀rẹ́ o. á padà jẹ chicken nílé ọ̀rẹ́, á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o, sorry, á padà jẹ chicken nílé ọ̀tá ẹ̀ o. ńgbà tí gbogbo society ò bá mọ bọ́n ṣe fẹ́ ṣe jollof rice fún Ìjẹ̀ṣà, á padà wọnú ilé ọ̀tá ẹ̀ á lọ jẹ fried rice o. Lady Ṣọlá Ìyábọ̀ Òjó máa make sure pé òun rí Ìjẹ̀ṣà. tẹ bá nọ́tìsì kan náà tán rán lẹ́wọ̀n gbà kan tán ló kó fóònù àbí kankan ẹ rí i pé ẹ gbóhùn yẹn mọ́ rárá torí ayé ò gbọdọ̀ gbóhùn ẹ̀ mọ́ ni. wọ́n believe pé táyé bá gbóhùn yẹn there will be justice. Ìyábọ̀ Òjó mọ̀ pé òun parọ́ mọ́ Ìjẹ̀ṣà ló ṣe sáré sá kúrò, ló ṣe sáré lọ rẹ́ǹtì ilé míì tó ń ya fọ́tò.
Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Ìjẹ̀ṣà ṣọ́ra fún obìnrin. Àsìkò dẹ̀ máa tó, àsìkò ti tó báyìí. Ìjẹ̀ṣà, you are not a baby. Má wàá ṣe kọ́mẹ́dì olórí burúkú lórí social media ń bí kí má bàa gbé yín ṣe pé bọ̀dà. I want you to come to this social media like a rebranded soul tó ní ọpọlọ tọrọ dá sí lẹ́nu. Tẹ́ bá lè lọ sí TikTok, ẹ ṣí TikTok. Ẹ gba àwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ibi tí Ọlọ́run fi yín pamọ́ sí. Ibi tí Ẹlẹ́dàá yóò plan fún yín tí Ìyábọ̀ Òjó rán yín lọ. You must have learned one or two things. You must have learned one or two things. Come online. Talk to Nigerians, talk to the youth. Àwọn oríṣiríṣi experience. Ẹ má ti grant interview fún any media houses. Torí pé àwọn media houses yẹn gbogbo ló rán yín lọ ẹ̀wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà. Sórí àwa máa sọ̀rọ̀ títí wá. Sórí ògo tuntun tó ṣe gbà yìí tó ò bá fẹ́ kó jóná. Tó ò bá fẹ́ dẹni ìgbàgbé. As a matter of fact, tó ò bá fẹ́ kó assassinate ẹ láti clean up case ẹ. Ìjẹ̀ṣà, do not grant any interview. Go and open your platform. Start advising the youth. Kí ló lè gbé àwọn èèyàn lọ ẹ̀wọ̀n? Irú àwọn experience wo lẹ ní níbẹ̀? Do it on Facebook, YouTube, Instagram, TikTok. Let Nigerians come and bless you. And grant interview fẹ́ dá kankan. Tó o bá grant interview, wọ́n máa waste ẹ̀ dànù. Oore dẹ̀ pọ̀ níwájú ẹ̀ gan Ìjẹ̀ṣà. Oore wà níwájú ẹ̀. Oore wà níwájú ẹ̀. Ṣùgbọ́n ṣọ́ra fún obìnrin. Ó ti ẹ̀ ń ṣàwọn obìnrin tẹ́ ń bá sọ̀rọ̀. Àwọn ọ̀tá yín tó ń gbà yín nímọ̀ràn. Ó jáde kò wọnú ilé padà. Èmi àti yín ò ní rí ogun ẹ̀. Ó nínú ràn òun fẹ́rẹ́fẹ́. Nǹkan tó jẹ leléyìí. Ẹ lọ pàdé ẹ̀ mọ́ṣúárì. Kò ní jẹ́ tèmi àti yín. Èyí olólùfẹ́ mi. TVC station was part of people that joined Ìyábọ̀ Òjó to send Ìjẹ̀ṣà to prison. TVC station was part of people that joined Ìyábọ̀ Òjó to treated Idumata 91,000 naira case. Ìjẹ̀ṣà, they are after your life. They want to waste you to clean up the lies. Do not grant interview for anybody. The only person tí mo mọ̀ pé ó lè release ìrànlọ́wọ́ jẹ́ nílì òun ni very dark man. Ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe máa ṣe kọ́mẹ́dì yẹn tí n bá rí yín tẹ́ bá ṣe kọ́mẹ́dì kan máa gbé yín ṣépè àbúrò ní Ìjẹ̀ṣà. Má wá ṣe kọ́mẹ́dì wèrè bí. Kọ́mẹ́dì tó ṣe títí nígbà tó nídìí ìrànlọ́wọ́ wọn, they betrayed you. None of them remember how merciful you are. None of them ló rántí iye family tó ti fẹ̀rín sílẹ̀ ẹ̀kẹ́. Wọ́n ti gbàgbé iye ẹ̀dá tó fi talent ẹ yọ nínú depression. Wọ́n ti gbàgbé gbogbo ìṣẹ̀dá tí wọ́n náà ràn lọ́wọ́. So therefore, come to social media like a lawyer. Ọdún 5 ló fi ń lọ kóòtù tó ń padà sẹ́wọ̀n. Tó bá lè sọ̀rọ̀ bí adájọ́, tó lè sọ̀rọ̀ bí lawyer, tó lè dáwọn ọ̀dọ́ lẹ́kọ̀ọ́. Tó jẹ́ pé comedy kan ló fẹ́ wá máa ṣe bí á jẹ́ pé ẹni àrùn ọpọlọ. Ẹ̀ẹ́dẹ̀ láwọn ọpọlọ èèyàn dáadáa ní ìbọ̀dá láàrin.
gbogbo ẹ̀dá tó gbèjà yín, gbogbo àwọn tó gbèjà yín, àwọn tó ní Ọlọ́run ló ṣì kù láyé. Mo mọ tí Ìyábọ̀ Òjó ṣe for everybody. Mo mọ tí Ìyábọ̀ Òjó ṣe. Don't join fracas. Ìyábọ̀ Òjó will frustrate you. She will abuse you. She will send a WhatsApp group. Àwọn ọmọ lórí burúkú tó máa táwọn gan máa mọ sáré wọn tó ń kó kiri. They will come and frustrate you. Never look that side. Keep blocking them. Kò bá jẹ́ pé 10 years ló gbà yín, keep blocking them. Don't abuse anybody. Don't talk to anybody. Inú àwọn òrírí yín ní prison. Ẹ máa rí àánú gbà. Ìrírí yín nínú prison ó ti pa Ìyábọ̀ Òjó. Kò sí anybody, Baba Jesha, nobody is going to adopt you for life. You are an adult. I can never advise you to become a beggar. Because when Pave fi tọrọ bárà la máa ní ó yá, eléyìí ló ṣẹ̀ mí, tẹ̀hún ló ṣẹ̀ mí, á ní eléyìí ló ṣẹ̀ Ìyábọ̀ lẹ́ran lẹ́wọ̀n, ó yẹ wá dáwó fún. No. Go to Very Dark Man platform. Go and open TikTok. We'll join you there. Everybody will join you there. People will come around and give you what they want to give you. Collect it directly into your pocket and invest it. Baba Jesha, as they are giving you the money, keep investing. Show Ìyábọ̀ Òjó that you need to use your success to slap Ìyábọ̀ Òjó, not pity. I know you are a strong man, but Alanre, you are one of the most strongest man I've ever seen. But Alanre, I know you can do it. You can deliver. I don't mind if you can come to this platform dressed like a lawyer, dressed like a judge. There are times dressed like a criminal. Come and tell Nigerians, àwọn kàyéfì tẹ́ ẹ gbọ́, àwọn kéèsì tẹ́ ẹ gbọ́. Ọlọ́run mú yín lọ síbẹ̀ yẹn láti lè jẹ́ kẹ́ wá dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. But Alanre, nobody loves you. Nobody loves you. Gbogbo ẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. Gbogbo ìṣẹ̀dá tó bá rán sí ẹ lénìí, wọ́n fẹ́ fi ṣèkà fún ẹni. But Alanre, àwọn ìyá àgbàlagbà kan wà tó máa pè ẹ́, wọ́n jọ pawọ́pọ̀ pa ọmọ ọlọ́mọ ni. Àwọn kan máa send owó sí yín nítorí 10,000 naira tó send sí yín, wọ́n máa sì règún lé yín lórí. That is why I don't want you to do donation. Go on social media. Tell Nigerians your experience. Let them bless you one-on-one. And as they are blessing you, invest your money wisely. But Alanre, inú mi máa dùn before December next year. Tó bá lẹ́yìn náà ti ní filling station. Àwọn nǹkan tẹ́ lè fi pa Ìyábọ̀ Òjó nìyẹn. Ṣé bẹ́ẹ̀ rí nǹkan tí mo fi ń para kún mi onígbáná àti Ìyábọ̀ Òjó? Ẹ rí pé it is my success. Ẹ rí pé ńgbà tọ́wọ́ mi ò tẹ́kú dà. Mo ẹ̀díọ̀ gbogbo tí Ìyábọ̀ Òjó ṣe fún mi. Òun àti Ràkúnmí onígbáná mo ẹ̀díọ̀ because ọwọ́ mi ò tí tẹ́kú dà. But Alanre, get a good woman, a prayer warrior, a woman that can go to any length spiritually. Ó lè jẹ́ ọmọdé, ó lè jágbà. Get yourself a good woman by your side. Má wá fẹ́ àwọn pa mí ikú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ̀. Má wá fẹ́ àwọn ọmọ tán tún máa wá sọ ẹ́ tí ìlà yìí lò. Lọ wá ọmọ tó lè gbàdúrà. Wá ọmọ tó níṣẹ́ lọ́wọ́. Kò tí ì pẹ́ jù bọ̀dá Alanre. Màmá mi jù yín lọ dáadáa kó tó bímọ. Ẹyọ kan ṣoṣo tó bí ṣe bẹ́ẹ̀ rí nǹkan tó dáa. So bọ̀dá Alanre, I believe in you that you can do it. Ẹ ti rí bọ̀dá Alanre, àwọn nǹkan tẹ́ máa díù pẹ̀lú lélẹ̀. Ó ní Yèyé Mẹ̀ṣọ́, we cannot contribute to pedophile. Ìyábọ̀ Òjó nìyẹn. Mo ti sọ fún yín pé máa gbé stigma yẹn for the rest of your life fún mi. Ìgbà tó yẹ kẹ́ ẹ ti fún ní èpè, ẹ fún ní èpè. Ìwọ tó sọ pé Yèyé Mẹ̀ṣọ́, we cannot contribute to pedophile.
tó bá jẹ́ pé tòótọ́ ni Ìjẹ̀ṣà ṣẹ̀ ó free àmọ́ tó bá jẹ́ pé Ìjẹ̀ṣà ò ṣẹ̀ tí Ìjẹ̀ṣà ò ṣẹ̀ tó o bá bí gbọmọ láyé wàá mọ sàárè wọn pẹ̀lú gbólóhùn tó sọ yẹn sórí bó ṣe fún Ìjẹ̀ṣà ní súná yẹn wọ́n ṣe máa fún ẹ ní súná lórí òkú àwọn ọmọ ènìyàn èmi ò bá yín pọn omi mi òun ti ẹ̀ dáná tó ti that is Ìyábọ̀ ó ti bà image ó ti bà image yín jẹ́ for life ẹ ṣì máa sọ̀rọ̀ Bọ̀dá Lanre kò kí ń ṣèní kò kí ń ṣọ̀la Bọ̀dá Lanre ẹ ṣì máa sọ̀rọ̀ Bọ̀dá Lanre ẹ ṣì máa sọ̀rọ̀ bọ̀ nǹkan tó gbọ́dọ̀ síwájú yín fọ̀hún is your success mo kọ́ tiẹ̀ kọ́kọ́ fẹ́ kẹ́ lọ́wọ́ ọmọ kan mo fẹ́ kẹ́ dá sí wa lọ́rùn mo fẹ́ kẹ́ ṣègbéyàwó ẹ ṣègbéyàwó kẹ́ pé gbogbo wa àtọ̀tún àtòsì ẹ bẹ̀ everybody ṣe Bọ̀dá Lanre ẹ má bá Ìyábọ̀ Òjó jà ẹ jẹ́ kí ìṣẹ̀dá yín máa bàjà lọ tẹ́ bá ní kẹ́ ẹ bàjà á waste your time ẹni nǹkan tó ṣe fáwọn Naira Marley àwọn Mohbad ẹ má bàjà anybody bá pè yín as a matter of fact ẹ jẹ́ ẹ lọ ní special number tó jẹ́ pé àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní wílì tí ò ń ṣe àwọn ìyá òfò àwọn ìyá àbànújẹ́ àwọn olùrànlọ́wọ́ yín jẹ́ ní wílì ní kẹjẹ́ kan ní nọ́mbà ẹ̀ mọ́ bá dẹ̀ ṣe bó oníkálùkù bá ń ṣe iṣẹ́ ìrànlọ́wọ́ Bọ̀dá Lanre kò sí iye táwọn èèyàn lè fún yín Bọ̀dá Lanre ẹjọ́ ẹ má fi jẹun pẹ̀lú situation yín mo fẹ́ kẹ́ pé ibi mọ́nú gbogbo ohun tó bá fún yín mo fẹ́ kẹ́ reinvest ẹ fẹ́ bẹ̀rẹ̀ farming ni o ẹ fẹ́ bẹ̀rẹ̀ transportations ni o ẹ fẹ́ bẹ̀rẹ̀ importations ni o èyí náà fẹ́ máa tajà bíi titi wa ni o ẹ lè kọjá yín sínú mọ́tò yín everybody ló mọ situation yín ó ti yẹn Bọ̀dá Lanre lọ wá ìyàwó fẹ́ ní kíákíá Ẹsábọ̀dù tẹ́ ẹ jọ sọ̀rọ̀ ṣe rántí pé Ẹsábọ̀dù ṣé ilẹ̀ gbé wọlé àbọ̀ ló gbé Ẹsábọ̀dù ló gbé yín wọlé Bọ̀dá Lanre ìyàlọ́ni ló jẹ́ fún mi pé Ẹsábọ̀dù pẹ̀lú ẹni tó ràn yín lẹ́wọ̀n ẹ̀rù èèyàn bà mí Bọ̀dá Lanre tẹ́ ẹ bá níyàwó nílé ó ṣeé ṣe kí ewu yẹn ré kọjá lórí yín ẹ fẹ́ gbọ́lúdé nígbà tọ́lọ́run sọ pásìkò ti tó ọlúdé tẹ́ ẹ fẹ́ gbà obìnrin tẹ́ ẹ ń sá fún ṣẹ́rí páwọn náà padà fi yẹn pamọ́ fọdún márùn. ẹ lọ wá ìyàwó fẹ́ in fact let that be the first thing you will do lọ́jọ́ tó bá ń dùn kẹjọ wà lọ́jọ́ tó bá tún dùn kẹjọ wà tẹ́ bá tètè lọ fẹ́ obìnrin kan trauma yẹn máa tètè lọ ìgboro rẹ́rìn ebi ń pa àwọn èèyàn táwọn èèyàn kan bá gbé aago yín lẹ́yìn tó bá fún yín ní ìkọ̀kan tẹ́ bá gbé wọn lẹ́lẹ́kejì wọn ní gbàgbó yín mọ́ bọ̀dà and you are a grown up man you are not a toddler so don't expect someone will be feeding you for the rest of your life no and that is why you need a good woman by your side gbogbo tó wọ́n yẹn bá ṣe ń wọlé a woman that can utilize the money obìnrin tó níṣẹ́ lọ́wọ́ obìnrin tí ò mọ social media lò ní o ẹ má lọ fẹ́ obìnrin nínú kíní o obìnrin tí ò mọ social media lò so Bọ̀dá Lanre we have a lot mo ti gbọ́ amen mo ti gbọ́ o mo ń bọ̀ ẹ̀yẹ èèyàn mi mo ń bọ̀ mo ń bọ̀
Ìyábọ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ fún wa kò sí nǹkan kan tó lè fi distract kéèsì Ìjẹ̀ṣà kò sí nǹkan kan tó lè fi distract kéèsì Ìjẹ̀ṣà.